Aláròyé máa wí o. Ìdí tí mo fi pinnu láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Peter Babalọ́lá. Ní báyìí tí àwọn olóṣèlú ti bẹ̀rẹ̀ ìgbáradì fún ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun, ọ̀kan lára àwọn olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress, Dókítà Peter Babalọ́lá, ti sọ wípé àfojúsùn òun ni láti jẹ́ kí àwọn ìjọba ìbílẹ̀ wà lómìnira lábẹ́ ìṣèjọba òun. Ó ní ẹsẹ̀ kùkú ṣe pàtàkì nínú ètò ìṣèjọba tiwantiwa. Níwọ̀n ìgbà tó sì jẹ́ wípé ìjọba ìbílẹ̀ ló súnmọ́ wọn jù, ó yẹ kí ìjọba tó bá mọ nǹkan tó ń ṣe fààyè gbà wọ́n láti ṣiṣẹ́ bó ti tọ́. Nígbà tó ń bá Aláròyé sọ̀rọ̀ lórí kókó ẹ̀ka 5 tí ìṣèjọba rẹ̀ yóò dúró lé lórí, ó ní gẹ́gẹ́ bí alága tẹ́lẹ̀ fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ìjọba ìbílẹ̀ lọ́ṣùn, òun mọ pàtàkì ìjọba ìbílẹ̀, òun sì ṣetán láti dá ìṣèjọba padà síbẹ̀. Ó ní gbogbo ìjọba ìbílẹ̀ ni yóò ní òmìnira nípa ètò ìṣúná wọn, òrèkóòrè nìdánilẹ́kọ̀ọ́ yóò sì máa wáyé fún àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ kí ìdàgbàsókè lè bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ kúkú láì fi ti àwọn ìlú ńláńlá ṣe nùkan. Ìyàtọ̀ yóò bá ètò ẹ̀kọ́ káàkiri àwọn iléèwé ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun. Àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ yóò wà fún àwọn akẹ́kọ̀ọ́ nísọ̀rí. Bẹ́ẹ̀ la ó máa ṣe kóríyá fún àwọn olùkọ́ láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ wa figagbága pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn káàkiri àgbáyé. Iṣẹ́ ìdàgbàsókè yóò wà káàkiri ìlú. Ojú ọ̀nà tó já geere yóò sì wà láti lè fún àwọn tó wà lẹ́sẹ̀ kúkú láǹfààní láti kó èrè oko wọn wọnú ìlú láìsí ìdíwọ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ìdá 60 nínú ọgọ́rùn-ún àwọn tó wà nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n jẹ́ ọ̀dọ́langba. Ìṣèjọba mi yóò gbé ètò Ọ̀ṣun Action Youth Scheme kalẹ̀ nípasẹ̀ èyí tí a ó máa kọ́ àwọn ọ̀dọ́ ní onírúurú iṣẹ́ ọwọ́ àti ìmọ̀ ẹ̀rọ, tí a ó sì pèsè owó ìrànwọ́ fún wọn láti lè dá dúró. Ọ̀pọ̀ ọdún ni àwa èèyàn agbègbè ìwọ̀ oòrùn Ọ̀ṣun ti fi dúró láti lè ní gómìnà. Tí mo bá rí àǹfààní yìí, onírúurú iṣẹ́ ìdàgbàsókè yóò wà, ìpín dọ́gbandọ́gba yóò sì wà nínú iṣẹ́ àkànṣe káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Babalọ́lá, ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá lásìkò tó ń ṣe gómìnà, ké sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC láti fààyè gba òun láti gbé àsíá ẹgbẹ́ náà lọ́jọ́ 8 oṣù kẹjọ ọdún 2026. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.